ìgbéraga Abike ti proud jù ẹ jẹ́ kó rẹra ẹ lẹ̀ ọ̀nà àlà fóun náà kẹ́yìn ọmọ ẹ̀tẹ́lẹ̀ pera ní èjè tìm tẹ́ bá ti rẹ́ni tó ń ṣoríire ẹ̀jẹ̀ ẹgbẹ́ga ìyẹn ò tí ì sọ pé fracas ti tán ìyẹn ò tí ì sọ Bukola Adéwálé that is your problem Olúṣọlá Kúmi thank you so much for the star ìyẹn ò tí ì sọ pé kẹgbẹ́ga àbí ike ìyẹn ò tí ì sọ pé fàtì ti tán ó lè di lọ́la of course kí màmá tú àti Dorcas tú jà fracas la pé fracas òun la pé ó dẹ̀ tún lè tọ́ tún la kan tó parí ó tún lè yí ń sìnkú jẹ́ pé màmá tàbíkẹ́ ló máa ṣe bó tẹ́ jẹ́ kàbíkẹ́ rẹra ẹ lẹ̀ ìtìwọ̀ fi wá lọ ń ka owó olówó ká lówó Àbíkẹ́ ló kà á sì ní tó fẹ́ máa fi yan àwa itas lójú a lè bá ní pé nǹkan gidi ló ṣe àbá ní nǹkan gidi ló ṣe Kúmi Benjamin thank you so much for the star àbá ní ẹ wo Àbíkẹ́ nǹkan gidi mà ló ṣe yìí kì í ṣe owó Àbíkẹ́ ló ń bá kà lórí Facebook yìí straight from the heart Àbíkẹ́ lọ̀gá ẹ̀ ìyẹn ló yẹ kó máa bá wò pé báwo ló ṣe fẹ́ move on báwo ló ṣe fẹ́ tẹ́gbẹ́ báwo ló ṣe fẹ́ dàbí àwọn tó kù ok báwo ló ṣe fẹ́ tó àwọn tó kù gbà bẹ́ẹ̀ lórí still skinny fracas wà tíìmù 3 ló wà tí gbogbo àmọ́ Bobby J thank you so much for the star ewé number 1 ọ̀gá nìyẹn ayé number 2 odó number 3 wá wọ ọ̀gá ewé njọ́ tó bá wọn á lọ lóhun Mercedes lóhun màmá lò lọ́dún Mercedes náà ni ó lè dọdún tó ń bọ̀ kan ní Bentley máa gbà wọ́n dẹ̀ ní pé Lexus ní dandan ni wọ́n máa gun nǹkan wọn wo odó onímọ́tò bẹ́ẹ̀dẹ̀ tó fẹ́ ṣe ń sìn ó ti ń propose Lexus wá wo ìyá ayé kò ronú kẹ̀kẹ́ ká tó ní pé ó máa gùn kò ronú kẹ̀kẹ́ ká tó ní pé ó fẹ́ rà á gbogbo ẹni tẹ́ kóra ń jọ náà ayé yẹn ẹ kàn ń wò ó pé ìyá ayé ò dé sóríire ìyá ayé tó yẹ kó máa fọgbọ́n táàpù resources káàkiri kó máa blẹ́sẹ̀ yín òun á jókòó rẹ́kẹ́tẹ́ ẹ̀yin lẹ́ máa kó fún wo màmá ẹ sábọ̀ fẹ̀rẹ̀ sample náà every month ṣàṣà lọ́jọ́ kan tí màmá ní fáwọn èèyàn lówó ṣàṣà ní wíìkì kan náà pé wíìkì báyìí màmá ò fún èèyàn lówó ṣàṣà ní àti sọ a month tó máa fún èèyàn ní nǹkan kan ẹgbowó àìmọye tí màmá ń ṣe tí wọ́n tẹ̀ ní sọ síta ṣé ìtàn sọ fún tó yé ọmọ ẹni tí wọ́n fún ní scholarship ní tẹ́nì kankan ọmọ àbẹ́lómi gan tó máa fẹ́ ṣí shop tí màmá máa fún lówó ẹ kó páàdì ẹgbẹ́lẹ̀ kò tọrọ bí sọkúsọ ni ẹ lè rẹ gbé bóyá mò ń gbé sáyé Àbíkẹ́ o but mo sọ fún yín directly pé nǹkan tẹ́ yẹ kẹ́ ẹ máa ṣe ni iná yẹn tẹ́jọ́ máa yé ń bẹ̀yẹn sìn púpọ̀ ní iná máa ní péjì tó ní star ẹ gbé fún kóun náà bẹ̀rẹ̀ sí ṣe giveaway pé ẹ tẹ ẹgbẹ́ ìpín ni kí ló dé akágàn ní ọ̀gá tẹ̀yìn níní Abọ́sẹ̀dé Ọbádínà thank you so much for the star ṣe akágàn lọ̀gá tẹ̀yìn níní mo wá àìsàn mo wá èlòdìwọ̀ pàmbẹ́ ọ̀rẹ́ spíkà mi Àbíkẹ́ èmi náà máa ti pa $200 mo wá ìwọ ńkọ́ bẹ́gí tó lọ bẹ́ẹ̀gì ńkọ́ èlò ló pa $100 mo wá tó wò lè ṣe give ni gbà ẹ̀yin ẹgbà wọn kò lè ṣe é nígbà tó tẹpá mọ́ṣẹ́ ibi tó yẹ kó ti rówó ibi tó yẹ kó ti sọ̀rọ̀ ní tó yẹ kó ṣe táwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe tó ń là tó ń rò pé tó bá débẹ̀ wọ́n á máa fi bú ẹ kíta ni wọ́n bú lọ́rọ̀ owó olówó kan tiẹ̀ wà tí wọ́n bú rí ni Tinubu ó mọyì ebú tó ń bu lójúmọ́ nínú gbogbo wa yìí gan tó bá pa owó gbogbo owó tà ní pọ̀
bóyá ló tó wá fowó Tinubu àdẹ̀ṣe ń bú bó tiẹ̀ jẹ́ pé ọ̀nà ọ̀la ló wá lọ pé Àbíkẹ́ straight from the heart tó bá dẹ̀ mọ̀ bó ṣe máa bá Àbíkẹ́ sọ̀rọ̀ pé bàbá Aboríṣàdé Belinda Smith, thank you so much for your time. For the star. God bless you. Ṣé gan ni o. Pé bàbá Aboríṣàdé kẹ́ bá Àbíkẹ́ sọ̀rọ̀ kóun náà bẹ̀rẹ̀ sí ní ṣe bí àwọn tó kù. Ìjà dẹ̀rín kàn ń gbé Àbíkẹ́ jà. Straight on that. Ìjà lẹ́yìn gbé Àbíkẹ́ jà. Ǹjẹ́ ẹ bá ti fẹ́ jà lẹ máa rántí Àbíkẹ́. Ìpè jẹ́ ká lọ fi lu lágbájá pa. Àmọ́ tó bá ti dọ̀rọ̀ olówó ẹ̀rọ agbésẹ́gbẹ́ kan ẹ̀yin lè máa gbáyà síta. Ó yá ẹ kówó wá ẹ ra star fún wa o. Ọ̀gá yín dẹ̀ wá ń bẹ̀yẹn ìdẹ̀rí kẹ ojoojúmọ́ là ń bú pé alápá má ṣiṣẹ́ ẹ̀dẹ̀rí nǹkan sọ sí. Tó fi wá di pé tó destent pé ìwọ ló ń gbé gègé òun gbé pẹ́ẹ̀nì òun gbé ìwé òun kọ 1 2 3 star kìíní star kejì star kẹta star kẹrin. Ó ti ń bá ẹwò ìyá yẹn wọ́n ti fún ní star o. Tolúwa ni thank you so much for the star. Ẹwò ìyá yẹn wọ́n tún ti fún ní star o. Èló ní star tó fún 200 èló ló lọ oṣù almost bí 6 hours ìyálò ìwọ náà wà bẹ́ẹ̀ kì í ṣe pé òun gbọ́ nǹkan tí wọ́n ń sọ tó lè ṣe é láǹfààní o. Star nìkan ló lọ ń kọ́lẹ̀ star ló lọ ń kọ́lẹ̀ ojú òde tiẹ̀ straight from the heart. Ó dẹ̀ tún láyà ó tún bọ́ta ó tún sọ yẹn síta fáwọn èèyàn pé ẹ wá o ṣó tó ṣe lánàá yẹn o ṣó 3 ni o ó ṣe kan níye báyìí star báyìí ló gbà ó ṣe kejì níye báyìí star báyìí ló gbà ó ṣe kẹta níye báyìí star báyìí ló gbà. Abolówó kàwó ìgbín Olúṣọlá Kúmi thank you so much for the star. Abolówó kàwó ó kàwó títí ẹ kó bọ́ síta ṣé ìgbà mi tẹ bá ṣe nǹkan mi máa wò pé ṣé ọpọlọ wà ní nǹkan tẹ́ ẹ̀ ṣe ìṣá èèyàn ń ṣiṣẹ́ ń pa owó tí kì í ṣe pé bóyá ẹjọ́ máa ná o. Mi ì jiyàn tó bá gbé fake account lọ bá màmá tí màmá bá ń ṣe empowerment o wọ́n fún ẹ lówó oṣù mẹ́ pé most àwọn tí màmá fún lówó níwájú Ọlọ́run àti èèyàn mo fẹ́ lè sọ pé 80% wọn màmá ò mọ̀ wọ́n kàn ṣe tiẹ̀ fọlọ́run ni màmá kàn ṣe tiẹ̀ fọlọ́run ni ìwà lè sọ tó bá gbé fake account lọ o nítorí gbogbo iná rẹ̀ ní fake account tó lọ pé màmá aláṣàbí tí màmá wò pé lágbájá kan ó yá send account ẹ̀ tán fún ẹ lówó tó jẹ́ ìwọ ní ìlẹ̀sọ yẹn o. But in real life tí màmá bá mọ̀ pé ìwọ ni straight from the heart màmá ò lè fún ẹ ní kọ́bọ̀. ìwà lè sọ bóyá tó bá dọ̀la o tó túbá tó gba ọ̀gá lọ́gá o tó forí balẹ̀ bíi bọ̀dá wa onírùgbọ̀n ó ti yé ẹ àǹtí mi àǹtárẹ́ntárẹ́ bó bá tún bá bíi ti onírùgbọ̀n yẹn ó ṣeé ṣe kí wọn náà gbà bíi $500 àbí £500 ó ṣeé ṣe o mi ì sọ ọlá o ó ṣeé ṣe lọ́la kí màmá ti Àbíkẹ́ kọ́ tún wà ní gúta wọn ọjà náà sí o kì í ṣe pé wọ́n jà wọ́n sì ń gúta kí màmá tó wo ṣe pé jẹ́ kí n fọ́mọ ẹ̀ náà ní star kò yẹ Àjọkẹ́ Adé God bless you for the star ó ṣeé ṣe bọ̀ lọ́wọ́ tá a wà yìí tó jẹ́ ojoojúmọ́ gbogbo ṣú ẹ sábọ̀d wèrè kan sọ́ọ̀sì ó ní pé mi mẹ́nu Àbíkẹ́ kò lẹ́nu mo rò pé ó yẹ kí wèrè yẹn náà lọ bá straight from the heart kó sọ pé ó ṣe jẹ́ pé sábọ̀d lójoojúmọ́ ìtí olóṣì kan tó ń kọlù mi lọ lálẹ́ náà máa ń sọ ni ànánsà kan náà dẹ̀ mo dẹ̀ ń fún straight from the heart àti màmá kí náà jọ ṣe wọ́n kí ló ṣe wọ́n màmá ò mọ̀ màmá ò dẹ̀ ṣẹ́ irun Àbíkẹ́ gan màmá ò fi bẹ́ẹ̀ bú mọ́ wọ́n ti fi sáyè bọ́tà àgbàlagbà tí mo máa ń jẹ́ kó máa yé èèyàn ọmọ kéékèèké tẹ́ ẹ dájọ́ ń ṣe ṣó yìí ni pé àgbàlagbà ó lè wù màmá lọ́la kan wò mí kan ní Sunday Omion Epagboyimika orí ò pé kí ló ń ṣe àgbàlagbà nìyẹn níjọ́ tó bá wọn wá fẹ́ fọmọdé ṣeré ìdáṣẹ́ pé wọ́n mìnẹ̀ bẹ̀tẹ̀gbà mi á kàn wí pé jẹ́ kí n fi àwọn ọmọ yìí jẹ́ kí n fi wọ́n pálé ní kí gbogbo arẹ́rìn bẹ̀tí kò yẹ́yìn ẹ ti gbé sórí èyí tó bá tẹ́ ẹnìkan fi ń sọ pé tẹ́mi fi ń sọ fún èèyàn pé èmi àti màmá ò lè jà
ìyá lè bu ọmọ, yes, màmá lè bu mi tó bá wù wọ́n. Mo lè ṣe mistake kí màmá sọ pé wá bí jẹ́ kó rí ẹ pé o, òṣì tó ń ṣe tó ló lọ́ parí ìjà yẹn jẹ́ kó rí ẹ pé o. Ìyá máa correct ẹ, tó bá dẹ̀ fẹ́ correct ó lè fún ẹ ní àwọn àjàsà tó jẹ́ tó ọgọ́ bá gbọ́gọ́ máa kọ́kọ́ rẹ́rìn ni, wọ́n kì í wá ṣe pé káwá bọ́ta báyìí ṣe máa ní fún ọ ṣe no kò rí bẹ́ẹ̀. Ṣé ẹ rí Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ nígbà mi tó bá ń bú màmá Ìsábọ̀ ó máa dàbí pé kí n wọ́n náà ti mọṣẹ́ délé ẹ̀ ni, kí n mú láptọ̀pù ẹ̀ kí n là á mọ́lẹ̀. Òun ló nílé òun ní láptọ̀pù ẹ̀, but èèyàn gidi tó bá wà nílẹ̀ Yorùbá ó máa mọ̀ pé màmá òun ṣẹgbẹ́ Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ. In fact tí kì bá ṣe pé bó ṣe jẹ́ ni màmá máa bí Sọjí lọ́mọ ni. Káwá gbé pẹ̀lú yẹn tó lóhun só bàtà láyé ìgbà ẹ̀kan lọ́hùn ló wá ń yẹnu sí Ìsábọ̀. Ẹ ti rí pé lọ́lọ́ ń jẹ́ kí ká bí ọmọ tá a máa tọ́ tó dẹ̀ máa gbọ́ sí wa lẹ́nu. Of course kí n dé tí màmá bù Sọjí, kí n dé tí ìyá ò bu ọmọ, tọmọ bá fọ́n bù kí n dé tí wọ́n bù, kí n dé tí màmá sọ̀rọ̀ sí DKY. Àmọ́ tó bá jẹ́ pé àwọn ọmọ tán kọ́ gidi ni wọ́n á mọ̀ pé ẹni táwọn fẹ́ bú yìí ẹ jẹ́ àgbàgbé fracas, ẹni tá fẹ́ bú yìí irọ́ ẹnu àwọn ò gbà, ẹnu wọn ò gbà, kì í ṣe pé bóyá a fi ń purọ́, ẹnu wọn ò gbà. Àwọn náà ti wà ní fracas, wọ́n ti ń tẹ live show, so straight from the heart títí ẹniyẹn o, tó bá wọn yìí kó gbọ́, tó bá wọn yìí kó má gbà. Àmọ́ olóńgbólówó kówó òye ó bu tí orí gbogbo entire team yẹn ló disgrace ẹ̀ẹ̀kan ọmọ ní. Who is Ìgbín? Òun náà là ń sọ̀rọ̀ ẹ̀ yìí, straight from the heart làwọn ń pè ní Ìgbín. Òun náà là ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ẹ̀ẹ̀kan ọmọ ní. Wípé ohun tẹ́ ẹ ṣe yẹn nǹkan ìtìjú ni. Ó dàbí pé kí náà ń pè Tinubu kó lóhùn ṣe business, kí Ọ̀tẹ́dọ́lá tí mo mọ̀ pé a ṣe sọ pé kàtígórì kan náà jọ wa o, bóyá kí àwọn ọmọ Ọ̀tẹ́dọ́lá kó wá lọ máa kọ nǹkan tó ń ṣe, ó ti pa 20 million bí, ó ti pa 50 million bí, ó mẹ́pẹ́ embarrassment gangan ní fọ́tẹ́dọ́lá. Àmọ́ nígbà tẹ́yìn ò lè ṣe é kẹ́tẹ̀ wé pé ẹ jẹ́ kí n rẹra mi sílẹ̀, jẹ́ rẹra mi sílẹ̀, nǹkan tọ́mọ yìí ṣe tó fi ṣoríire jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀. Nítorí dẹ̀ ń pa Àbíkẹ́ kú nìyẹn, tó máa rẹ pé bóyá òun nìkan ni ó tó ń pa kú nìyẹn. Gbogbo owó aṣọ tí tán ní ẹ ti fi ṣe mo láàánú jẹ, owó aṣọ ìyálẹ́gbàá sìn níbo ló ti fẹ́ rí? Owó aṣọ ìyálẹ́gbàá tán ní ẹ ti ń gbà wọ́n lẹ́ẹ̀ títún fi láyìn ẹ tún ti fi yẹn láàánú jẹ, ẹ wá dológbò, mo ti fi láàánú. Owó aṣọ ìyálẹ́gbàá nǹkan mo ti fi láàánú, owó òṣàdáre nǹkan mo ti fi láàánú, owó tán fẹ́ dá fún jókòó tán kó sí lọ́wọ́ nǹkan mo ti fi láàánú. Ẹ wá kàn fi gbogbo ẹ̀ lánú ti yín, ẹ kàn ń lájẹ́. Ìgbà wo lẹ fẹ́ ṣe yẹn dà? Ìgbà wo lẹ fẹ́ ṣe yẹn dà? Ẹ bá sọ lé ẹ ti fi lani, ẹ bá sọ tòun ẹ ti bojẹ, tán bá sọ ti bí ẹ bá wa round it up. Ìgbà wo lẹ fẹ́ ṣe yẹn dà? Nǹkan tẹ̀ ń bí wọnú nìyẹn, ó ti rò pé ìyá ìṣẹ̀ṣẹ̀ ra Mercedes ní náà. Ó mẹ́pẹ́ lára ni, ó ti gbogbo star yẹn ó ti forí calculate pé in a day èèyàn ló bí 3 hours sí 4 hours ó ti make almost $500. Ṣé o bóyá ló máa lè sùn lọ́jọ́ yẹn? Ìyá ìṣá ṣòwò nìkan ni ní Facebook, ẹ tún wo iye tó tún palẹ̀ nísìn, n tó yẹ kí ìwọ náà máa wá. Kò sẹ́ni tó stop ìwọ náà tó bá ní star tó ń pariwo fáwọn títẹ pé ẹ fún mi ní star, ẹ fún mi ní star.
ibo náà ti fún wọn ní 1000 something star yìí sìn. ní kàbíkẹ́ wá nítorí ẹni kan lè rẹ pé bóyá ìjà wà ń ta kò yẹ kí n sọ but mo kàn ń wò pé ìlara tó ní yìí báyìí ló ṣe yẹ kó o ṣe tó mọ̀ pé ńgbà mí èèyàn kan máa jókòó á dẹ̀ máa ronú àwa tá à ń wò ó la máa sọ pé nǹkan tó ń ṣe yìí kò right o wèrè èèyàn ló máa sọ fún ẹ pé bó ṣe lọ ń ka star oní star all right sórí gbogbo àwọn dìdì tó kọ́mẹ̀tì sí ọ̀dọ̀ ẹ̀ nígbà tó ṣe update láti rí pé orí wọn pé dáadáa arẹwà my sister thank you so much for coming láti rí pé orí wọn ò fi bẹ́ẹ̀ pé dáadáa tí wọn náà bá dẹ̀ jókòó tó bá rò wá rò pé ṣé mi ì níṣẹ́ ni tó jẹ́ pé owó tí ò ní dọ́dọ̀ mi Àjọkẹ́ Adé God bless you for the star owó tí ò ní dọ́dọ̀ mi òun mà ní mo lò ń gbé gègélé lórí yìí tó yẹ kó máa wá bí wọn náà ṣe máa di bó ṣe máa ṣe títí bó ṣe pé ó máa gbé péjì kan fún Àbíkẹ́ ni tẹ̀dẹ̀jọ́ máa bá gé ni pé inú star tẹ́ máa gbà yóò AJ 20% ní ti tèmi ń bẹ̀. Túnráyọ̀ Tìjání God bless you for the star thank you so much my sister. Inú star tó máa gbà yóò AJ o 20% ní tèmi ń bẹ̀. 30% ló máa fún mi o AJ. Kẹ́yìn náà máa make owó tẹ́ bá ti make kẹ́ máa fáwọn èèyàn díẹ̀díẹ̀ bí àwọn dọ̀kásì ṣe ń ṣe. Kẹ́ máa jẹ́ kó gbọ̀n lẹ̀ díẹ̀díẹ̀ sáwọn followers yín kì í ṣe pé gbogbo èlé yín náà máa kó sẹ́nu tán tẹ́ máa wá wu sẹ́nu bí ìgbà tí òkété tó lọ di èkù rọ́ sẹ́nu. Tó jẹ́ pé àwọn tó tẹ̀lé yín ẹ̀dẹ̀ ní fún wọn ní kí épìn ní Àjọkẹ́ Adé my sister God bless you for the star tó jẹ́ pé ẹ̀ní fún wọn lépìn ní ẹ wá ṣe kẹ́sì gidi ẹ gbé gbogbo èkù rọ́ sẹ́nu ẹ máa lọ kiri ẹ tẹ̀ ní jẹ́ kíkan gbọ̀n lẹ̀ ẹ wá di ọ̀bọ tọ́kọ́ gẹ̀dẹ̀ 100 síwájú ẹ̀ tó fẹ́ kó gbogbo 100 ọ̀hún at a time. No, ẹ strategize okay rédè inú star tó fẹ́ máa gbà yóò 50% ní títẹ àsọ̀gá èmi tí mo jẹ́ second in command ó máa fún mi ní 20% o ògúfe àti ẹ̀bọ̀ mi tí àmọ́ fi tíyẹn bí lọ́gùn sí tó ẹ ti rí pé olè nìyẹn ń jà káàkiri dọ̀ bí ó dàbí pé ẹ ti dànù mo credit yín fún yẹn ẹ ti rí pé olè nìyẹn ìyẹn ògúfe láti snare solution nítéèyàn bá ti lè jáde lórí kinní tó ní pé tán bá ti jalè èmi sì ń sọ tó ní tán bá ti jalè òun ló máa lọ ń gbà lọ́wọ́ wọn tó máa dá padà fẹ́ tó ní ó mì pé ó lè lòun náà nìyẹn so ó dàbí pé ẹ ti tì yẹn sí ẹ ti rí pé ó lè nìyẹn so orí yẹn sì ẹ kàn lè fún ní 1%. Ètò fi ń pè yín ní pé ọmọ àlè ọmọ ẹrú lásán làsàn àbí ọmọ àlè lásán làsàn yẹn bóyá ó ṣeé ṣe kó má fi lásán làsàn sí tẹ́ bá ti ń fóun náà ní 1%. ṣe mọ̀ pé òwe tó bá láti lọ́sìn ni pé tẹnu bá jẹ eyín dọ̀tí ni kì í ṣe pé ojú ń tì owó ò ní tìjú kò yẹ yín Láti ò ní tìjú. Ade my brother God bless you. I really appreciate the star. God bless you. Láti ò ní tìjú. Kálẹ̀ ń tó ní tìjú ni wọ́n ní fún ẹ ní £500 lẹ́nìí. Kó dọ̀la kó wá bọ́ ẹni yẹn. Kí ló dé? Tó tẹ̀lé lè ní sùúrù díẹ̀ náà. So irú yẹn lè máa fún ní £1. Kó má dá epo lẹ́yìn rù ẹ wá sọ fún pé láti wá o. Epo làwa rù o. Oníyanjú tiẹ̀ tó jẹ́ bíi eléyín dọ̀tí. Má bá ti wá jẹ́ ń bí yo ẹ lè fún ní £1 so a kàn máa pè ní ọmọ àlè kò ní fi lásán sí irú tó pè lọ́jọ́ yẹn so irú tó wá kù ẹ lè wá máa ṣe empowerment díẹ̀díẹ̀ fáwọn èèyàn ẹ má jẹ́ kó jẹ́ yín nìkan olójú kòkòrò ẹ má wá jẹ́ kó jẹ́ yín nìkan lẹ́rù pé ẹ fẹ́ máa gba star ẹ fẹ́ máa gbowó kò yé yín ẹ pín bẹ́ẹ̀ yẹn kẹ́dẹ̀ máa bẹ́ni tó bá ti ń ṣoríire kẹ́ máa bá a yọ̀. Kí ni mo wí? Yétúndé Ọlá thank you so much for the star God bless you. Ẹni tó bá ti ń ṣoríire ẹ máa bá a yọ̀. Ìlágbájá joyè lénìí ẹ bá a yọ̀. Tẹ̀mẹ̀dú ṣe kíní lọ́la amẹ̀bọ lovers my ọ̀gá Ṣówapá thank you so much for your time and the star too. O ṣé gan ni. Ẹ máa bá a yọ̀. Ìbẹ̀rẹ̀ yìí náà máa move forward
ìyẹn náà máa ti move forward. Ìgbà tó bá yá ẹ bẹ̀rẹ̀ sí ní nawọ́ sí àwọn ti Nàìjà pé ó yá o lágbájá kan a fẹ́ ra kinní o ẹ fún. Èèyàn lè ní problem ń sìn kó lọ bá Abike ìyẹn tí Abike ọba gbàtọ̀wẹ́ o. Olúṣọlá kú mi, God bless you for the star. Kíní mo ní problem o, kú méje ẹ ràn mí lọ́wọ́. O gbọ́dọ̀ ṣọ́ra ètò ti rí tó wà lápò ẹ. Kíkun méje gan kó má tún ní ọ̀gbẹ́ni wá ètò onílápò yẹn gan jẹ́ ká lọ fi mu gúdà. Fún mi Michael, God bless you for the star. Ètò onílápò yẹn gan jẹ́ ká lọ fi mu gúdà. Èmi ò ní purọ́ fún yín. Àwọn tó lọ ń gbà fún nínú Facebook yìí wọ́n rówó díẹ̀díẹ̀. Wọ́n rí owó láwọn tó lọ ń gbà fún. Wọ́n dẹ̀ ń ṣe àánú